Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ìgbáyé o. Ọlọ́run á dájú lórí wa. Mo mú kàyéfì kan wá síwájú wa nísìn. Now, àwọn nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ni pé wọ́n ní ìyá stepmother kábíyèsí, ìyá ẹ̀ náà ló yẹ kó jẹ́. Ṣùgbọ́n àwọn tó lọ ń ṣe kábàkàbà nítorí nǹkan tó fẹ́ jẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní hùwà bálabàla. Wọ́n ní ìyá yẹn, ìyá bàbá arúgbó, wọ́n ní ṣe ló pe Naomi tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀. Wọ́n ló bẹ̀ níbi tó ti ń bẹ̀bẹ̀ kó jọ kó dáríjì òun. Òun ti mọ̀ pé òun ti ṣe ìbàjẹ́ níwájú Naomi àti Tádéníkáwò. Pé òun fẹ́ kí Tádéníkáwò, ọmọ òun ni, kíní kan ọmọ òun ni, kí Naomi jọ kó mú wá kóun súre fún, kóun tọrọ ìdáríjì lọ́wọ́ Naomi àti Tádéníkáwò torí òun ti ṣẹ àwọn méjèèjì. Pé torí ọmọ òun ni gbogbo ìwà ìbàjẹ́ tóun ti hù. Òun ṣẹ̀ realize pé kó jọ kó mú wá kóun gbàdúrà fún, kí ọkàn òun lè balẹ̀. Torí láti ijọ́ yìí, iṣẹ́ ibi tóun ti ń ṣe pé òun fẹ́ tọrọ ìdáríjì, òun fẹ́ jáwọ́ pátápátá kó mú gẹ́gẹ́ bí ọmọ òun. Wọ́n ní bí kábíyèsí àti Naomi, wọ́n á mú ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ pé ó lóun fẹ́ tọrọ ìdáríjì. Ṣebí tó bá ti tọrọ ìdáríjì, ṣèbí òun náà ni, òun ló gangan. Wọ́n náà ní Naomi wá mú ọmọ. Wọ́n ní Naomi pé bóyá Naomi ti lọ bèrè lọ́wọ́ Ọlọ́run, ṣé mọ̀ pé prophetess ni. Wọ́n ní ó ṣàmú ọmọ lọ síwájú màmá yẹn, òun àti kábíyèsí. Wọ́n ní woman yẹn pé ìṣẹ́jú 5 ló fi ń wo Tádéníkáwò. Wọ́n ní kóun wò. Ó lè sọ̀rọ̀ ni. Wọ́n ló ranjú mọ́ ọmọ yẹn, ó ṣà ń wò. Wọ́n ní ṣe lẹ́kún ni o. Wọ́n ní fún 5 minutes pé ẹkún, ó sunkún. Kí ló wá ń pa ìyá yẹn lẹ́kún? Ó lóun ro gbogbo ìbàjẹ́, gbogbo ìkà tóun ti ṣe sí ọmọ yẹn àti ìyá ẹ̀, ìyẹn Queen Naomi. Pé so òun sorry fúnra òun. Òun rí pé ìwà tóun hù pé ó kù díẹ̀ káàtó. Wọ́n lóun ló ń pa òun lẹ́kún. Okay now. So wọ́n ní wá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà. Wá ṣàdúrà fún bọ́mọ yẹn ṣe máa rìn nílé ayé, bí ilé ayé ṣe máa dà, bí ilé ayé ṣe máa ṣe wọn, tó máa ṣe kíní. Ní àwọn íńtánẹ́ẹ̀tì, mo gbọ́ nǹkan táwọn íńtánẹ́ẹ̀tì sọ. Wọ́n ní ṣé dídùn inú ìyá yẹn ló fi ń ṣàdúrà, àbí pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan ló fi ń sunkún egbére tó ń sun. Ṣé pé lóòótọ́ ni àdúrà tó ń ṣe fún ọmọ Tádéníkáwò tí kábíyèsí àti Naomi tó wà ńbẹ̀. Wọ́n ní nígbà jẹ́ pé prophetess ni Naomi, bóyá ó ti lọ fẹ̀mí wádìí pé lóòótọ́ ni ló fẹ́ clear ọkàn ẹ̀ lára Naomi àti Tádéníkáwò. Bóyá nítorí ẹ̀ náà ṣe kúkú mú lọ pé kó súre fún. A sọ pé wọ́n ní àmín o, àmín lórúkọ Jésù. Tó bá pé tọkàntọkàn ara ẹ̀ ló fi súre fún Tádéníkáwò, ó kú òun àtọlọ́run. Tó bá dẹ̀ kì í jẹ́ pé kì í ṣe tọkàntọkàn, ó kú òun àtọlọ́run. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ àdúrà yìí, téèyàn bá ń gba àdúrà tó dẹ̀ jẹ́ pé ó fi ẹ̀jẹ̀ sínú tó tutọ́ funfun jáde, back to sender ni. Ó lóun gba àdúrà, èpè ló dẹ̀ ń ṣẹ́. Back to sender ni. Torí ní gbogbo
inú kan ni kábíyèsí àti Naomi fi mú ọmọ yẹn lọ síwájú ẹ̀ àti pé spiriti tó ń bá ọmọ yẹn rìn tó ń bá Tádéníkáwò ń lò láyé ẹ̀ spiriti yẹn kò ní gba ìgbàkúgbà spiriti yẹn automatically spiriti yẹn máa go back to the sender tó bá wọn kó ká gbogbo owó pàǹtí lé lórí kó ṣe gbogbo ẹ̀ ọlọ́run ti kọ gbogbo àdúrà yẹn ó máa dà lé òun tìkára rẹ̀ lórí torí pé kì í ṣe dídùn inú ẹ̀ ló fi ń ṣe tó bá dẹ̀ jẹ́ pé dídùn inú ẹ̀ láti ilẹ̀ ó kù ọlọ́run ṣùgbọ́n Naomi wọ́n ní igi gọgọrọ má gúnni lójú òkèèrè láti ń yẹ̀ kò sí bó ṣe lè jẹ́ ẹni tó ń sá fún làwọn èèyàn wọ̀nyẹn àwọn ẹni ibi àwọn ẹni tó jẹ́ pé tẹ́ bá rí wọn lókèèrè kẹ́ yá tètè gba bòmíì kẹ́ ferege kẹ́sẹ̀ yín máa kàn pàkọ́ repentance ṣọ́n ti repent lọ́dọ̀ ọlọ́run ṣọ́nà ti gbàdúrà wọn débi kó fẹ́ gbàdúrà ó fẹ́ aṣẹ́wó ló wà lẹ́nu àṣebí tó fẹ́ fi gbàdúrà fọmọ ọlọ́mọ kábíyèsí àti Naomi ẹ̀dẹ̀ wàá mú lọ fún a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wa ò lè fi wá sílẹ̀ fún Yèríra kò lè fi Naomi àtọmọ ẹ̀ sílẹ̀ fún Yèríra pẹ̀lú bẹ́tì next time torí bíbélì ti sọ fún wa pé ẹni tó bá dúró kó kíyèsára kó má bàa ṣubú kó ṣọ́ ara gidi gan torí irú ìyá yẹn ìyá tí ò ti mọ̀ pé kábíyèsí ọmọ òun ni kábíyèsí ìyá tí ò mọ̀ pé àwọn ọmọ kábíyèsí òun máa fà wọ́n mọ́ra àwọn ìyá túláàsì àwọn ìyá rádaràda àwọn ìyá tó jẹ́ pé wọn ò ṣe é súnmọ́ can you imagine gbà yín láàárọ̀ ló ṣẹ̀ wá ń sọ pé òun ti ṣe gbá òun ti ṣàwọ́ kó pẹ̀lẹ́ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wa tó ń ṣètò ó ń ṣe ètò ẹ̀ níbi gbogbo ní ọ̀nà tó máa fi tù wá lára torí ilé ayé yìí ó kẹjẹgbẹ́ ṣùgbọ́n ẹni tó wá sọ pé òun burú pé òun ò ní ìdáríjì lọ́wọ́ àbí lára ó kó òun àtọlọ́run kọ́ máa ṣe wọ́n rò pé àṣegbé kan wà láyé yìí kò sáṣegbé àṣepamọ́ ló wà ṣùgbọ́n gbà tọ́lọ́run bá máa rúùtù gbogbo àṣepamọ́ tó ṣe sílẹ̀ tó dẹ̀ sọ pé ò ní jáwọ́ kó wá máa live fake life kó máa gbé ìgbé ayé ìkà ìgbé ayé ẹ̀tànjẹ ó kó òun àtọlọ́run torí ọlọ́run mọ̀ bó ṣe máa ṣe ìdájọ́ fún àwọn oníṣẹ́ ibi bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ pé ìyàwó bàbá kábíyèsí ní àbá rọ́pò wọn ló ní kán mú Tádéníkáwò kóun súre fún torí òun ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀ ó kó òun àtọlọ́run ṣùgbọ́n Naomi ẹ ṣọ́ra ṣe kábíyèsí ọlọ́run á mí sí yín o mo mọ̀ pé ẹni tọ́lọ́run ti dá pé pérépéré kò sí ẹni tó lè fà á lulẹ̀ ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá share kẹ́ bá like kẹ́ bá fi tó kù sí comment section ẹ ṣé gan bye.